Praise the Lord. Happy Thursday. I welcome you to this channel. The Bible says Jesus yesterday, today, tomorrow. Jesus forever. Jesus all over the world. Today's ministration says, Jesu nikan ni waasu. Jesu nikan la ròyìn. Àwa yóò gbé Jesu sókè. Òun nìkan làwa fẹ́ rí. Only Jesus we want to see. Only Jesus we want to hear. God bless you. Jesu nikan ni waasu. Jesu nikan la ròyìn. Àwa yóò gbé Jesu wá sókè. Òun nìkan làwa fẹ́ rí. Jesu nìkan lolùgbàlà. Jesu ló sọ wá di mímọ́. Olùwòsàn tó baptisti, ọba tí bọ́ lẹ́ẹ̀kejì. Jesu ni olùgbàlà wa, orúgbòǹgbò ẹ̀bi wa. Òdodo rẹ̀ ló gbé wá wọ̀, ó ṣàgbára wa dọ̀tun. Jesu ló sọ wá di mímọ́, tó wẹ̀ àbàwọ́n wa nù. Nípa ẹ̀kún rẹ̀rẹ̀ mi rẹ̀, okùn wa lákùn wọ̀ sílẹ̀. Jesu ni olùwòsàn wa, ó ti rù àìlera wa. Nípa agbára jíǹde rẹ̀, a ní ìlera pípé. Jesu nìkan lolùgbàlà. Jesu ló sọ wá di mímọ́. Olùwòsàn tó baptisti, ọba tí bọ́ lẹ́ẹ̀kejì. Jesu nìkan lágbára wa, tìrẹ̀lẹ̀ gùn Pentecosti. Jesu dá agbára yìí lù wá, fẹ́mi mímọ́.
Rekonowa Jesu ni àwa dúró dè ohùn ìpè ni à ń retí. Are you ready? Gbàna yóò jẹ́ Jésù pẹ̀lú wa, a ó wà pẹ̀lú rẹ̀ títí. Now listen. Jésù nìkan lolùgbàlà, Jésù ló sọ wá di mímọ́. Olùwòsàn tó baptisti, ọba tí mọ́ lẹ́kẹ̀jì. We will continue to shout loud his name. Jesus, Jesus, Jesus. He is coming soon. Are you ready? Are you ready? Stay blessed. God bless you.